Please subscribe on Yoruba Gallery TV to enjoy more visual concepts. Kálẹ̀ sí ìlú Kánò Ìbàdàn. Ní tí wọ́n wá ṣe kí Ọlọ́run dákun kó ṣàánú wa kó bá wa ṣe. Ọlọ́run pẹ̀lú wa. Ní tí ó dàbẹ̀ pé a ti ń pè wọ́n tẹ́lẹ̀ tá a ti ń wá wọn níbi ìbàdàn tó jẹ́ pé Ọlọ́run ò ní kí àsìkò tó Ọlọ́run jẹ́ káwọn lọ sí dáadáa. Ọlọ́run jẹ́ káwọn lọ́wọ́ lọ sí dáadáa. Wíwá wọn Ọlọ́run jẹ́ kó dáa. Ìpadà wọn Ọlọ́run jẹ́ kó dáa. Àwọn tó wá bá wọn láyọ̀ àtàlàfíà Ọlọ́run ń ṣàánú wa Ọlọ́run gbàdúrà wa bí a ṣe ń gbà wọn lálejò yìí kó jẹ́ Ọlọ́run jẹ́ kó jẹ́ àlékún orin fún wa. Bí wọ́n ṣe wá yìí pípadà wọn Ọlọ́run dákun kó jẹ́ kó dáa. Ọlọ́run àbí sími láyé láti nà. Lord, we give you all the praise, all the honor, because it is only you that can do what no man can do. We thank you, O Lord, for journey mercy granted unto your Son all the way from Lagos to the city of Kano. We thank you, O Lord, that you be with him during the course of the journey. And you granted him journey mercy to Kano. Because of this, we pray that you accept our thanksgiving in the name of Jesus. Amen. Father, we pray for whatsoever we are going to do during the course of his stay in Kano. Lord, I pray that you take preeminence in the name of Jesus. Amen. Father, we pray that every activity from today, tomorrow, until the day he will be going back to Lagos, Lord, we pray that you take charge of everything in the name of Jesus. Amen. We pray that there shall not be calamity of any form in the name of Jesus. Amen. You are coming to Kano, Alawo, Pasuma, you know it for good in the name of Jesus. Amen. By the reason of your coming to Kano, you will begin to experience God in a new dimension in your career in the name of Jesus. And for as many people that will be coming to watch your show tomorrow, Lord, I pray that they will not regret coming in the name of Jesus. There shall not be accidents of any form or calamity of any form in the name of Jesus. You commit your journey back to Lagos into the hands of God. I pray that God will grant you journey mercy back to Lagos in the name of Jesus. The family you left in Lagos will not hear evil concerning them in the name of Jesus. At the end of everything, we have cause to glorify the name of God. In Jesus' mighty name we pray. If I preach today, no. My name is Alawo. Thomas Sarafadin Lawa tí o bá yẹ mọ̀ sí consolidate Sarafa. Consolidate mi Sarafa yẹ ṣé ká lù tìpẹ́tìpẹ́. Ẹ̀dí ìbò làwà ṣé Kánò làwà dàbí kò? Kánò làwà. Kánò lẹ́wà. Kánò ni. Ẹ confam ẹ. Mọ́lá mi ìfẹ́ sọ mọ́lá. Ẹ sọ ṣé kí ya ilé ọ̀kan? Ṣé kí n bùn ilé ọ̀kan? Muna garin Kano. Muna kasar Kano. Muna jihar Kano. Olúwa mi o. Ṣé ti gbọ́ bó ṣe ń lọ? Orúkọ yín sà. Orúkọ mi ni Múyìn Àkànjídá Ẹjọ́ ọmọ Akin. Ọmọ Akin wà. Orúkọ yín sà. Orúkọ mi Saheed Ajani. Ṣèdú Ajani. Orúkọ yín sà. Adékúnlé Akànnì Màláíkà. Adékúnlé Akànnì Màláíkà. Ẹjọ́ sà ibo la wà yìí. Àwálé Alájí Tajudeen Adéoyè Patron PFC Kano State pátápátá. Ẹ gbọ́ kí náà ń pè bí sà. Jábà ni. Jábà ló ń pè bí. Àlejò tala wá gbà bí sà. Ọ̀gá wa ni. Ọ̀gá wa wo. Jíbọ́lá Pasuma. Alhaji Ajíbọ́lá Pasuma. Ìjọba wa. Bó ni ní iṣẹ́ dùn tó. Ìfà àtẹ̀yìn wa gẹ̀ sínú mi lẹ́nu kódà lọ́pọ̀lọ́ mi kò ní kọsẹ̀. Àwọn èèyàn ti gba agbára yóò ní wá. Bàbá wọn ti dé o. Dádì wọn ti dé o. Grandfather wọn ti dé o. Àjọ náà wọn àjọ àti wàrà wa túnṣe báyìí. Mr. Saheed. Ẹni jẹ́ bí ànábì fún adáwà jẹ́sà abẹ́lẹ̀ yẹn ti dé ẹni jẹ́ bí olórin bó ni ní iṣẹ́ dùn. Inú mi dùn gan tó bá gbẹ́sìn kò lè kọ́ṣẹ́ lórí pé kí ni nǹkan tí mo ti ń expect ni ó lè ti ṣẹlẹ̀ ó ti confam wọ́n ti endorse ẹ̀ kò sí pé wọ́n ní eléyìí ti ta ó dẹ̀ ti ta lẹ́nu ó dẹ̀ máa ta lẹ́nu dá lẹ́nu bó ṣe máa wà nìyẹn ìjà ìbàjẹ́. Ẹ̀yin ìjọ Paso ó yá ẹ jẹ́ ká jọ rìn nínú ẹ̀mí orin. Ó yá ẹ jẹ́ ká tètè wo Paso gba ṣáàtà àlùjọ
látòrí recognition tó fi dórí ìgbà tuntun kọ́lọ́ tó ṣàgbára lọ́tún. fún ẹ máa ṣẹ̀rẹ̀ ní lọ́la. ó sọ pé kó má lè lójú ta tẹ̀yìn wá lọ. kò ní many people ló kó bá wà sí jẹ́ nítorí pé wọ́n lọ ṣé kánò náà wà ní àbíkù. kánò náà wà yóò ládùúgbò tó ń pè ní jaba àfijọ́ kọta jaba náà pè bí yóò àlejò alájí wa sọ́la Pasuma làwọn àgbà ń bí yóò ìjọba àlùjọ́nà PFC. ẹ̀ṣọ́ pọ̀ ti dé. ó ti wà ní àlíwá ní ilé náà ó ti sáfù láfọ́ọ̀dù wà ní ilé náà. nǹkan tó ṣẹlẹ̀ ni pé inú mi dùn sẹ́gẹ̀t nǹkan tó ń sọ ni pé PFC lè gbé àsọwọ́ Kánò ààrẹ tó lè gbé pàṣẹwọ́ Kánò àwọn àdúpẹ́ fọ́lọ́run pé àwọn ṣiṣẹ́ yẹn ṣe ọlọ́run dẹ̀ gbà fáwa ọlọ́run àwọn agbójúlé ọlọ́run dẹ̀ fẹ̀yìntì ọlọ́run dẹ̀ àtàwọn agbẹ́júlé táwọn fẹ̀yìntì ó dẹ̀ tó fún wa ọpẹ́ni fọ́lọ́run pé kò dojú tà wá Alhaji Wasiu Pasuma ti wọlé sí Kánò lọ́wọ́lọ́wọ́ tẹ́gbẹ́ gbogbo fàájì sì ti lọ lọ́wọ́lọ́wọ́ gbogbo àwọn tó wà ní Kánò ẹgbẹ́rì wọlé go and get your t-shirt go and wear Pasuma live and direct Kánò. What's going on? No, iṣẹ́ tá à ń ṣe iṣẹ́ tó ta lẹ́nu ni o ẹ lè rí lọ́nà méjì àgọ́dọ̀ ọ̀la film record tó wà ní King's Garden after roundabout dóta yẹn o máa ti rí by the right tó bá kọjú sàlẹ̀ wà rí by the right ọmọ má ṣe méjì lábàá direct wà rí ìkànnì ọ̀dọ̀ ọ̀la film record o máa confam ni o confam lélẹ́yìn o lóríṣiríṣi.